Temitọpẹ lu Ọlajumọke ní jìbìtì owó àti ara l'Ákúrẹ́. Ọkùnrin ẹni ọdún 17 kan Olúwayọmí Temitọpẹ ti wà ní àhámọ́ àjọ Civil Defence ìpínlẹ̀ Ondo lórí ẹ̀sùn jìbìtì lílù. Ní ìbámu pẹ̀lú àtẹ̀jáde tí alukoro àjọ ọ̀hún Adamembo Daniel fi ṣọwọ́ sí wa, ó ní inú òtẹ́ẹ̀lì kan tó wà lágbègbè Ìjọ̀ká l'Ákúrẹ́ lọ́wọ́ àwọn ti tẹ afurasí oníjìbìtì ọ̀hún lẹ́yìn tó lu ọmọbìnrin kan tí wọ́n porúkọ rẹ̀ ní Ọlajumọke ní jìbìtì abẹ́ àti owó. Adamembo ní láìpẹ́ yìí ní Temitọpẹ àti Ọlajumọke pàdé lórí ìkànnì àwọn wọ́kọ̀-wáyà ti orí ẹ̀rọ ayélujára. Níbẹ̀ ló ní àwọn méjèèjì ti kọ́kọ́ jọ ṣe àdéhùn lórí iye tí ọmọbìnrin náà fẹ́ gbà fún yùnkúnyùnkún tí wọ́n fẹ́ jọ ṣe fúnra wọn. Lẹ́yìn náà ni wọ́n fi pàdé sílé ìtura kan lágbègbè Ìjọ̀ká. Wọ́n pàdé lóòótọ́ níbi tí wọ́n fi àdéhùn sí. Lẹ́yìn tí wọ́n ṣe tán tí Ọlajumọke béèrè owó ọ̀yà rẹ̀ gẹ́gẹ́ bí àdéhùn tó wà nílẹ̀, fóònù ni afurasí ọ̀hún fàyọ tó sì fi fọ́nrán fídíò bí àwọn méjèèjì ṣe ń bá ara wọn lò pọ̀ tó ká sílẹ̀ láṣìírí hàn. Ó ní òun ṣetán láti yọ̀ǹda fídíò náà sórí ẹ̀rọ ayélujára tó bá tún béèrè owó kankan lọ́wọ́ òun. Àfúrásì ọ̀daràn yìí kò fi mọ bẹ́ẹ̀ nìkan, ọ̀pọ̀ ìgbà ni wọ́n ló tún ti bá ọmọbìnrin yìí sùn láì fún un ní kọ́bọ̀ látàrí fọ́nrán fídíò tó fi ń dẹ́rù bá a. Nígbà tí ara Ọlajumọke kò fẹ́ gba kinní ọ̀hún mọ́ ló gbé ìtìjú tà tó sì lọ́ọ́ fẹjọ́ ọmọkùnrin oníjìbìtì yìí sùn lọ́fíìsì àjọ Civil Defence. Àwọn ẹ̀ṣọ́ aláàbò yìí ni wọ́n kọ́ ọmọbìnrin náà lọ́gbọ́n. Wọ́n ní kó juwọ́ sílẹ̀ fún un kó sì gbà láti lọ pàdé rẹ̀ níbikíbi tó bá ti ní kó wá pàdé òun. Pàkúté tí wọ́n dẹ fún afurasí ọ̀hún sì rèé, nítorí ibi tí wọ́n jọ fi àdéhùn sí lóòtẹ́ẹ̀lì kan tó wà níjọ̀ká ni wọ́n ti gbá a mú lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ 30 oṣù kẹjọ ọdún tá a wà yìí. Olúṣèyẹ Iyalé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.